Iṣẹ́ yìí ṣiṣẹ́ fún ẹni tí ọ̀nà dí mọ́ pátápátá tàbí ẹni tí kò ní ajẹ́gùn kankan lára tàbí ẹni tó já sí pé àlákàlá ni kó máa báyàn láṣepọ̀, kó máa jẹun lójú ran, oúnjẹ tí ò rí jẹ lójú ayé kó máa jẹ lójú ran, kó máa lálàá, kó máa bára rẹ̀ lóko bàbá rẹ̀ tó ti lọ bí 20 ọdún bí 30 oṣù. Àbílẹ̀ ìwé tí èèyàn ti lọ sẹ́yìn. Tí ọ̀nà yẹn bá dí pátápátá tàbí èèyàn jẹ gbèsè, ẹ try ẹ ṣiṣẹ́ yìí wò. Ẹ mọ̀ pé àwọn bàbá wa ọ̀gọ̀ wọ́n sì ní agbára. Iṣẹ́ tí mo fẹ́ fún yìí ajẹ́gùn gidi ni tó sì dájú ẹ̀yọ́nú ni. Tọ́nà bá dí mọ́yàn, ẹ lọ wá èkuru funfun ẹyọ 7, ọjọ́ 7 níbẹ̀ láàrin ọ̀sẹ̀. Ìbà Ọlọ́run o, ìbà àwọn èèyàn. Tẹ́ bá ti rí èkuru yẹn funfun ní o, ẹ wá ra èkuru 7 yẹn, ẹ wá ṣí kúrò nínú ewé ẹ̀, ẹ wá lọ ra ìsáàsùn tuntun, ẹ yọ owó ọjà kúrò lára rẹ̀, ẹ yọ owó ọjà kúrò lára ìsáàsùn tuntun. Bó lẹ́ ṣe yọ owó ọjà, ẹ lọ já ewé àkókò àti ṣìnáàpù díẹ̀, ẹ fi fọ̀ nínú lẹ́yìn, ẹ ti yọ owó ọjà kúrò ńbẹ̀ nìyẹn. Iṣẹ́ àwọn àgbàlagbà ni o. Tẹ́ bá ti mú èkuru funfun yẹn ẹyọ 7 white, ẹ wá bẹ àwọn tó ń ta adìẹ tàbí tó ń tẹyin adìẹ ìbílẹ̀, ẹni kan máa ń wá a new laid egg, ẹyin tí adìẹ bá ṣẹ̀ṣẹ̀ yé lóòjọ́ tọmọ́ tí ò síyèméjì ńbẹ̀. Ẹ bẹ̀ pé ẹ dákun, ṣé òní ni adìẹ yé ẹyin yìí? Tòójọ́ ni o, tó já sí pé òòjọ́ ló yé. Ẹ wá Allahu Akbar, mímọ́ rẹ̀ Ọlọ́run. Ẹ wá mú ẹyin yìí, ẹ fi tẹ́lẹ̀ nú pot sáàrin ìsáàsùn tẹ́ ti yọ owó ọjà kúrò lára rẹ̀. Ẹ wá èkuru 7 yẹn, ẹ fi yí káàkiri. Ẹ wá lọ síbi tí ewé oríjìn bá wà, ẹ wá lọ já ewé oríjìn. Tòójọ́ ni o, kò sì gbọdọ̀ kanlẹ̀. Tẹ́ bá ti ń já báyìí, máa já inú àpò. Tẹ́ bá ti ń já ìjà inú àpò, ẹ wá kó lé ẹyin yẹn àti èkuru yẹn funfun yẹn kó bò dáadáa. Ẹ wá odidi àtàrí ńlá, ẹ fi lé lórí, ẹ jó papọ̀. Tẹ́ bá jó tán, ẹ lọ̀, ẹ dà sínú ògò funfun kan. Tẹ́ bá ti fẹ́ lò, alalẹ́ ni kẹ́ ẹ máa lò. Ẹ máa dà nínú epo pupa, ẹ máa tọ́ sọ́wọ́, ẹ ṣàdúrà sí, ẹ dà sínú epo pupa tẹ́ ẹ lè lá tán lẹ́ẹ̀kan. Ẹ wá máa lá lálẹ́. Alalẹ́ ni ẹ máa lá títí yóò fi tán. Oore tẹ́ èrò kan ó wọlé tì yín. Àwọn tí ó pè yín mú pè yín. Ọ̀nà tó dí Ọlọ́run ó ṣí. Ṣùgbọ́n lásìkò ìgbà tẹ́ ẹ bá ń la yẹn, ẹ má fi ṣèṣekúṣe. Ó possible káwọn obìnrin ọ̀rọ̀ sí yín, káwọn obìnrin ó ṣe sí yín, ẹ má ṣe sí wọn o. Ọlọ́run ọba ó jẹ́ kó jẹ́. La tatarraku sha'ratu illa bi isnillah. Gàgé ewé kan ò lè bọ́ àfi kó ní ìmọ̀ pẹ̀lú Ọlọ́run ọba nínú. Gbogbo ń tà ń fún yín yìí irọ́ ni, Ọlọ́run ọba nìkan lòdodo. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lò, ẹ dúpẹ́, ẹ sì yin Ọlọ́run ọba àlékè ọlá. Èkuru funfun, ẹyin òróró òòjọ́ tádìẹ ṣẹ̀ṣẹ̀ yé, ẹ wá kó ewé oríjìn lé lórí tí ó pọ̀, ẹ fòdìdí àtàrí kan, ẹ fi lé, ẹ jó ẹ̀rọ pamọ́, ẹ máa fi epo pupa lá. Kò ní sí ewé ń bẹ o. Ẹ̀yin tẹ́ ẹ máa béèrè àkúdórógbó, kò ní sí ewé ń bẹ o. Èkuru yẹn nìkan lẹ́yọ o. Èkuru yẹn ó funfun, ẹyin náà ó funfun. Epo pupa lẹ́wàá fi lá. Ṣùgbọ́n ẹyin yẹn, ẹ bẹ̀ wọ́n kó jẹ́ new laid egg, ẹyin tí adìẹ yé lóòjọ́. Iṣẹ́ tó wà ń bẹ nìyẹn. Tẹ́ bá ṣe tán, tẹ́ bá ní ẹ lè fi ṣe sàárà,
ẹ lè ra díẹ̀ kẹ́ pa kẹ́ fi ṣe sàrà bẹ́ẹ̀ bá rówó ẹ lè rẹ́ran kékeré kan pa ẹ fi ṣe sàrà bẹ́ẹ̀ bá dẹ̀ níyẹn ẹ lè ra dáwà àgbàdo dáwà ẹ lè ra bí agolo míìkì mẹ́ta iyọ̀ àti ṣúgà ẹ fi yí papọ̀ ẹ fọ́n nídàájí níjọ́ tẹ́ ẹ bá kọ́kọ́ lò alẹ́ ìjọ́ tẹ́ ẹ bá lò mọ́júmọ́ ẹ fọ́n dànù àwọn dábàá náà jẹ́ ń bẹ̀ kòńgẹ́ àánú ọlọ́run ọba lẹ́ṣẹ̀ bọ́dún ìṣe ń lọ sópin ẹrù burúkú wọn wá ní ìdíkàwá mọ́lé àní sunkún bọ́nú ọdún tuntun ọdún 2026 tàdójúkọ yóò bá wa láyé ẹ wo ẹpọn àgbò kan ń fi ni kò ní já orílẹ̀-èdè wa yìí ọlọ́run ó fi alọ́kàn balẹ̀ ń bẹ̀ àní sánkú àní yànkú àbúrò dẹ̀ ní ṣe wa orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Alhaji Adéagbo Kamaldeen Raji 08037199363 àfojúsọ́nà mo tún ní àwọn iṣẹ́ mi tí mo fẹ́ fún wa tó já sí pé téèyàn bá ti bọ́nú ọdún tuntun lèèyàn máa ń lò assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu ó dàbọ̀.